Paul apostoli ó mirí kanlẹ̀ ó yà mí lẹ́rùn. Báà náà ní ti ya Ọlọ́run náà lọ́rùn yà á lẹ́rùn. Wí irú rẹ̀ kàn mọ́kàn tán kò jẹ́ pé ògbàlà rẹ òrírí ìgbàlà rẹ ó ṣe sàn sí tàbí ṣùgbọ́n lébẹ̀. Wọ́n gba ìrere, wọ́n gba òtítọ́ ni, wọ́n gbà mú inú rẹ̀ dùn gan. Iráyé mú ìyà jẹ ọ́ lórí rẹ̀ síbẹ̀síbẹ̀ wò dúró. Ṣùgbọ́n ọ̀rọ̀ ènìyàn bá ti á ní ṣùgbọ́n ń kì í síbẹ̀. Ó ní Paul apostoli wíwí ó yà mí lẹ́rùn o. Odidi ìjọ ọmọ Ọlọ́run kẹ̀ nínú ìjọ Galatia ó yà mí lẹ́rùn. Ímèèlì èrò rẹ̀ kàn bá wí bà lépa ẹ̀rá múrìn ètè ń retí rẹ̀. Nínú Galatia orí kìíní ẹsẹ̀ 6 àti 7 ni Paul apostoli ti là á mọ́lẹ̀. Ó yà mí lẹ́rùn o. Wíyan yóò dédé gbá ẹ lọ kó nínú oore ọ̀fẹ́ Kristi kì í ti gbà lọ sínú ìrere ìmúrìn. Ìhùrere ìmúrìn ó náà ẹ̀ṣù rere ayẹyẹ. Ṣùgbọ́n ìrere kan ti di àdàlù. Ìmèrètí rẹ̀ lọ́dọ̀ rin pẹ̀lú kété irú ìdálọ́lá àti kété nǹkan Ọlọ́run ti ná lé e lórí pé wọn yóò gba ikó, wọn yóò mú búrẹ́dì kàn mú tàn yín kàn mú kó e lómi ọbẹ̀ jẹ, wọn yóò mú dúdú kàn mú bojú rin, wọn yóò mú àgbàdo lásán kàn mú ta adìyẹ rin kàn mú tàn yí ọnú àgò. Mèṣú ìtì tójú bíbọ̀, mèṣú ìtì mọ́sẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mèṣú inú ọkàn rin gangan lẹ̀mí Ọlọ́run ń gbé kéètì ṣe kì í rìn gba àdàmàdì ìrere kan àbùlà kan ti mómi là kan ti sọ́ di yẹpẹrẹ níbi kan jẹ́ pé òmìnira ẹ̀ṣẹ̀ àti òbárẹ́ ayé àti àṣà òbílẹ̀ rírà kan èdè á gbé ọnú òjọ kọrin sọ èdè alárìíléso. Yóò yà mí lẹ́rùn gẹ́gẹ́ bí ọ̀nìkan, gẹ́gẹ́ bí ọ̀nì ẹ̀mí, gẹ́gẹ́ bí adarí kò ní rírí ọ̀rọ̀ rin yóò yà mí lẹ́rùn. Ìwọ náà ló ní bí a bá lọ̀rọ̀ rẹ ti ya Ọlọ́run lẹ́rùn bí pẹ̀lú kó ti ṣe bẹ̀rẹ̀ wo òdìdé yíbìrí kò sì yìn nínú ìrere ojúlówó. Ìrere kò jẹ́ pé ṣàbùlà lébẹ̀ kò jẹ́ pé sàn ni ògbàlà ọkàn kò gba ẹ̀ṣẹ̀ sílẹ̀ lọ́ọ̀ni. Irú rẹ̀ náà ní ìyá bá ń wí bà wí èṣì kò ní ọtí yọ̀rin o kò rí rẹ̀ mojì o kò rí gbé ẹ̀ṣẹ̀ lárugẹ. Àwọn èdè wí ọ wí kó bá ti ṣe báyìí wàá jákun mú yí mọ́ wọ́n èdè padà sínú ìṣẹ̀dálẹ̀ àti kété àṣà ayé kọ́ mọ́ra jọ òbọ̀rìṣà kọ́ nìyẹn dẹ̀ yà á dúró kẹ́kọ̀ọ́jú aṣọ òrìrùn àbí kẹ́kọ̀ọ́jú aṣọ mi kẹ́tì gbàdúrà. Ìrìn gba ọgbẹ́ sátidé lọ́rin ọjàkùn gbé jọ̀kan Sunday ọjàkùn gbélé lọ. Ike ṣe ike ìṣe wẹ̀ yín lójú ọ̀rá ẹ níyè ọkọ̀ lẹ́tà ni ò nínú Galatia àtòrí kíní etí mẹ́rùn bá kẹ́ ọ̀nà àbáyọ ni pé lébà o ti bàjẹ́ yóò ṣèyìn sọ̀dọ̀ olùgbàlà rin yóò ronú pàdà lónìí náà bá wọ́n bá ṣe bí ọmọ ọlọ́nà kan náà wọ́n bá ṣe bí ọ̀nìkan jẹ́ pé ṣe náà tàn jẹ́ kọ́ dẹ̀ mọ̀ọ́mọ̀ ronú pàdà nǹkan dájú ni pé Ọlọ́run á mẹ́ nínú amúgbà ọ́ amójúfo kété àṣìṣe rẹ̀ ọ̀nìkọ́ni náà ni yóò ṣàṣìṣe gbọ́kàn nìyẹn bá ti rí ara rẹ̀ sílẹ̀ kọ́tẹ́ ọgbà òbáwí Ọlọ́run bí ẹ̀rá Galatia ti ṣe nígbà tí Paul kọ lẹ́tà ní wíkẹ́ gbẹ̀rún rẹ̀ san wí ẹ̀rùn rẹ̀ rùn wọ́n náà lò ní bá o pásítọ̀ ti ké sí ọ wọ́n ya ẹlẹ́yà mẹ́jọ rẹ̀ sùn wí ò ní sọ àṣírí wí ò ní mọ kò í ṣe kọ́ èdè mi sí sábẹ́ ọ̀rọ̀ orí rẹ̀ kò mí sùn
pé ọ̀yà rẹ ní báyà ẹ̀ṣọ́ ọ̀yà rẹ ẹ̀mí Ọlọ́run nímú sínú ọkàn olùṣọ́ àgùntàn kọ́dẹ̀ jẹyọ nínú wàásù àtijọ́ lọ ti sáìkó títí kò ránṣẹ́ Ọlọ́run rìn mú ké sí ọ wí kéètì ṣe ọ̀hún bá lo èdè sòé mọ́ àká rẹ kó bá ti fẹ́ rìnrìn àjò àwọn ikọ̀ ọ̀tí wọ́n mu síbi wẹ́ àṣìṣọ́ọ̀bù rẹ àwọn ìgbàgbọ́ kọ́bọ̀ èdè sí nínú rẹ mọ́ wá sí sọ́dọ̀ Jésù gbèlì wípé kọ́ni bá nínú Kristi ọdẹ ẹ̀dá tuntun ohun àtijọ́ ọkọjá lọ ìka kíyèsí orí kété nínú ayé rẹ̀ adé tuntun ṣàmúlùmálà ṣàdàlú ṣàdàpọ̀ èsì kànmí dídú kànmí pọ̀ mọ́ funfun kó bá dúró nínú Jésù dúró déédéé kó bá dọ́run èyí kì í Jésù yà kì í hàn ọ̀nìyàn mímọ́ yà kì í hàn àpọ́stélì kan lọ sí wíwá nù kankan ṣíṣe ju oríire ọ̀fẹ́ kẹ̀rínú Kristi Jésù èyí ni lọ́ọ́ yá gbàdúrà kó yá bẹ̀bẹ̀ kó yá bèrè lójoojúmọ́ kó bá dẹ̀ ti ń ṣe ògbọ́ràn sáṣẹ ọ̀rọ̀ Ọlọ́run á da oore ọ̀fẹ́ ni á da àlọ́ á pọ̀ á sí ní ojoojúmọ́ kẹ́ mọ́ bá pẹ́ jù kí Jésù àti èèyàn ènìyàn mímọ́ lọ́run kàn máa kọ lẹ́tà sí ọ wí ó yà mí lẹ́rù o pé alàgbà lágbájá ìwọ gẹ́gẹ́ bí ọ̀yà pásítọ̀ ìwọ ìránṣẹ́ Ọlọ́run ìwọ padà sèyìn síbi ìbíbí rẹ ayé aríamú o èèyàn kà dúró bíbélì pé ọ̀nìkọ́ni kan bá dúró kíyè sọ́ra kẹ́ mọ̀ bá ṣubú oore ọ̀fẹ́ Ọlọ́run á tó kọ̀ ọ́ nínú ọdún èyí dúró Jésù á tì ọ́ lẹ́yìn á túbọ̀ da oríire ọ̀fẹ́ rẹ̀ á da sínú ayé rẹ̀ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán lójoojúmọ́ mo kó tẹ́ béèrè fún oore ọ̀fẹ́ kí mo sèyìn sáyé kí adé ògo kò ró èdè